Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ wa ní orílẹ̀-èdè àgbáyé. Ẹ kú ojúlọ́nà sinimá kan tí ó lalẹ̀ wù tí a sì ti mọ̀ káàkiri àgbáyé. Sinimá yìí ládùn ó lárinrin. Sinimá yìí gba akọgbè. A mọ̀ káàkiri àgbáyé. Àpòrúkọ sinimá yìí ní Aládé Ayé. Aládé Ayé jẹ́ sinimá kan tí ó ládùn tó jẹ́ eré àgbéléwò. Gbogbo ẹ̀yin olólùfẹ́ sinimá yìí tí ẹ ti wo apá kìíní, ẹ rí bó ṣe ládùn tó. Aládé Ayé apá kejì ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀dẹ̀. Ẹ má ṣàì gbàgbé láti tẹ subscribe button fún àǹfààní láti lè wo apá kejì sinimá yìí nígbàkigbà tó bá jáde. Apá kejì Aládé Ayé ó ń bọ̀ lọ́nà. Ẹ má ṣàì gbàgbé láti tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ subscribe button fún àǹfààní láti lè rí sinimá wa nígbàkigbà tí a bá fi sinimá rán síwájú àti wípé láti lè jẹ́ ẹni àkọ́kọ́ tí ó máa rí sinimá wa ní òrèkóòrè. Ẹ ṣé o, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. Bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Èmi tí ń tòótọ́ orúkọ mi ò yípadà. Ọmọ aláyọ̀. Ó dàbọ̀.